Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Atiku Abubakar, ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, òun mà ló ti sọ wípé ètò ìdìbò ọdún 2027 ohun tó yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbọ́ ìkéde ẹni tó jáwé olúborí láwọn ibùdó ìdìbò gbogbo yàtọ̀ sí kí wọ́n máa gbọ́ ẹni tó jáwé olúborí ní ilé-ẹjọ́. Atiku Abubakar, èyí tó dúpẹ́ tó sì gbé oríyìn tó tóbi ràbàndẹ̀ fún ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal lórí ìdájọ́ ilé-ẹjọ́ náà, èyí tí Court of Appeal tá a mọ̀ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n dá ẹjọ́ ọ̀hún lórí wípé wọ́n ti yọwọ́ kílàńkó ẹgbẹ́ òṣèlú ADC tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò wípé wọn ò ní àǹfààní láti kópa nínú ètò ìdìbò ọdún 2027 lórí àwọn ẹ̀sùn wípé ọ̀nà tí wọ́n gbà fi orúkọ sílẹ̀ kì í ṣe ọ̀nà èyí tó mọ́ pípọ̀ ọ̀nà ẹ̀bùrú ni. Èyí tí ìdájọ́ ilé-ẹjọ́ náà tó wáyé láti ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal High Court síwájú kó tó di wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fagilé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ọ̀hún ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Nínú ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà, òun ló ní ìdájọ́ èyí tí ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ dá wípé ẹgbẹ́ òṣèlú ADC tó ń ti àwọn yòókù wọn ò fi orúkọ sílẹ̀ wípé ìdájọ́ náà kì í ṣe ìdájọ́ èyí tó dánmọ́rán o, àti wípé ìdájọ́ ọ̀hún kì í ṣe ohun tó bá àsìkò yìí mu, wípé ó ti ní ọwọ́ kan jàre àwọn olóṣèlú nínú. Nípa ìdí èyí, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wá tún ẹjọ́ ọ̀hún dá, èyí tó sọ wípé wọ́n da ẹjọ́ náà nù tómitómi bí omi ìfọwọ́ ni, èyí tó wá sọ wípé kí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí wọ́n ti dá lọ́wọ́ kọ́ ò, kí kálukú wọn padà sí ẹnu ìpolongo àti àwọn ìgbésẹ̀ wọn fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Wàyí o, Atiku Abubakar dunnú tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù èyí tí wọ́n dá láre lórí ìdájọ́ náà. Níbẹ̀ ni Atiku Abubakar ní èyí ti fi hàn wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbáradì kí wọ́n sì múra láti gbọ́ èsì ìdìbò ẹni tí wọ́n dìbò fún ní ọjọ́ ìdìbò nínú ètò ìdìbò ọdún 2027 láwọn ibùdó ìdìbò gbogbo, wípé kì í ṣe ilé-ẹjọ́. Ó ní ìbò tí wọ́n bá dì ní àwọn ibùdó ìdìbò tí wọ́n ń gbọ́ èsì nílé-ẹjọ́ ti fi hàn wípé ìjọba orílẹ̀-èdè ó ti kùnà, àjọ elétò ìdìbò wọ́n ti kùnà láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn sí Atiku èyí tó fi ìròyìn náà léde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Adams Oshiomhole tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà báyìí ní orílẹ̀-èdè wa, òun mà ló ti sọ̀rọ̀ nípa ìrìn àjò Peter Obi èyí tó jẹ́ ọmọ oyè tó fẹ́ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC nínú ètò ìdìbò ọdún 2027, wípé Peter Obi kì í ṣe olóṣèlú ṣòwòṣòwò ni. Bákan náà ni Adams Oshiomhole sọ wípé lórí ọ̀rọ̀ kan èyí tó ti ẹnu Peter Obi jáde wípé bóun bá láǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027, wípé sáà kan ṣo péré èyí tí í ṣe ọdún 4 ó ti tó fún òun láti yanjú gbogbo ìṣòro èyí tó ń kojú orílẹ̀-èdè yìí ní àárín ọdún 4. Oshiomhole sọ wípé ẹni tí ebi agbára bá ń pa òun ló máa ń sọ irú ọ̀rọ̀ tó ti ẹnu Peter Obi jáde yìí. Adams Oshiomhole sọ wípé ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ohun tí ènìyàn kan lè yanjú láàrin ọdún 4. Ó ní kódà ọdún 8 kò yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà bèlè tàsé ọdún 4. Ó ní nípa ìdí èyí òun ṣe àjúwe gbólóhùn tó ti ẹnu Peter Obi jáde gẹ́gẹ́ bí ẹni tí ebi agbára láti di olórí tó ń pàní o. Ó ní tó bá jẹ́ ẹni tó ní ìfarabalẹ̀ tó mọ ohun tó ń lọ kò ní sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ó ní ọ̀dàlẹ̀ òun náà ni Peter Obi ní ìgbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìlérí òun ló ti ṣe nípa wípé òun ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú APGA láti fi fún ọlá ọ̀wọ̀ fún Ojukwu. Ó ní ní gẹ́rẹ́ tó kúrò gẹ́gẹ́ bí gómìnà ló ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Adams Oshiomhole jáde. Ìròyìn
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa nàìjíríà èyun gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike òun mà ló ti ní lórí ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tó ń tóhun ẹ̀bẹ̀ èyí tó jáde látẹnu gómìnà ìpínlẹ̀ Rivers lọ́wọ́ yìí èyun Fubara wípé inú òun dùn wípé Fubara ó ti tún gbogbo àṣìṣe rẹ̀ ó ti tún ṣe gbogbo ọ̀nà èyí tó gbà tó ń fa wàhálà tó ń dá fàákàjà sílẹ̀ láàrin gómìnà ọ̀hún tí ṣe Fubara tó ń tẹ àwọn àgbà ẹgbẹ́ èyí tó gbé wọlé ní ìpínlẹ̀ Rivers wípé ó ti tún gbogbo àwọn àṣìṣe rẹ̀ ó ti tún ṣe báyìí tó ti di ọmọ àtúnbí nínú òṣèlú àti ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí Nyesom Wike ti sọ̀rọ̀ náà ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí àwọn àkànṣe iṣẹ́ òpópónà kan èyí tó ń lọ lọ́wọ́ láàrin ìlú Àbújá àti agbègbè rẹ̀ lẹ́yìn èyí tí àwọn oníròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ló ti sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní wípé kéèyàn ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni kéèyàn mọ̀ wípé òun ṣẹ̀ kó sì kọ̀ jálẹ̀ láti tọrọ àforíjì ó ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀ ó ní lórí ìgbésẹ̀ èyí tí Fubara gbé yìí fi hàn wípé lótìítọ́ lódodo ló ti di ọmọ àtúnbí ó ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé nínú òṣèlú ilẹ̀kùn òṣèlú kìí tì í máa ń ṣí sílẹ̀ ni ìgbàkígbà tó bá wọn oníkálukú ló lè wọlé jáde sínú ẹgbẹ́ òṣèlú ó ní bẹ́ẹ̀ sì rèé kò sí bára rẹ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú bí kò ṣe wípé kóra rẹ̀ síbí òun ló ń bẹ nínú òṣèlú nípa ọ̀rọ̀ yìí ó ní èyí tí Fubara tó ti gbé ìgbésẹ̀ tó sì ti tọrọ àforíjì yìí ó ní ó ti parí kò sí ogun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ó ní kí wọ́n máa bára ṣe gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ẹ̀gbọ́n sí àbúrò ìlókù láàrin òun àti Fubara tó ń ti àwọn tó ń jẹ́ ẹgbẹ́ yòókù àti ọmọ ẹgbẹ́ ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Nyesom Wike tó ti ẹnu rẹ̀ jáde lẹ́yìn tí Fubara tó ti tọrọ àforíjì lọ́wọ́ Nyesom Wike tó sì ti wá ọ̀nà àbáyọ bí ìbáṣepọ̀ ẹ̀gbọ́n sí àbúrò bí ó ṣe wà láàrin Fubara àti Nyesom Wike. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ Ṣèyí Mákindé òun mà ni wọ́n ti tẹ́wọ́ gba ọkọ̀ òfurufú bàálù agbérapá kan èyí tó jẹ́ ti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa lọ káàkiri igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dúró ní òfurufú láti máa wo bí nǹkan ti ń lọ sí ní ẹ̀ka ètò ààbò gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ní ọkọ̀ bàálù ẹ̀ṣọ́ aláàbò agbérapá méjì ọ̀hún ló balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú èyí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ọkọ̀ bàálù ọ̀hún èyí tí gómìnà Ṣèyí Mákindé ti ṣe ìlérí rẹ̀ ní ọjọ́ 18 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí wípé láìpẹ́ láì jìnnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tẹ́wọ́ gba ọkọ̀ òfurufú agbérapá ti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú kí oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí kó tó tẹnubẹ́pọ̀ ṣùgbọ́n ó ní gbogbo àwọn ọ̀rọ̀ awuyewuye èyí tí àwọn ènìyàn ń sọ wípé òun Ṣèyí Mákindé irọ́ ni òun ń pa ó ní àti hà àti hẹ̀ àti hùn ó ní gbogbo rẹ̀ pátá òun ló ti hàn kedere báyìí ní ọjọ́ Ìṣẹ́gun àwọn ọkọ̀ bàálù ẹ̀ṣọ́ aláàbò agbérapá méjèèjì ọ̀hún ló balẹ̀ sí pápákọ̀ òfurufú ti Samuel Ládòkè Akíntọ́lá èyí tó wà nílùú Ìbàdàn níbi tí Ṣèyí Mákindé àti àwọn tí wọ́n jọ jẹ́ ìsọ̀rùngbè tí wọ́n jọ ń tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti jọ kọ́wọ̀ọ́rìn lọ sí pápákọ̀ òfurufú náà láti kí àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gbogbo àwọn tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀ láti kí kálukú wọn kú iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe níbẹ̀ ni láti rí iléeṣẹ́ ológun ikọ̀ òfurufú ilẹ̀ yìí àwọn tí wọ́n wa ọkọ̀ ọ̀hún tí wọ́n balẹ̀ sí pápákọ̀ òfurufú náà léyìí tínú gómìnà Ṣèyí Mákindé tínú rẹ̀ dùn tó sì rẹ́rìn ayọ̀. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà oníṣòwò ní tilẹ̀ wa èyí
tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ilé-iṣẹ́ àti oníṣòwò tó ń pèsè ohun jíjẹ àti ohun mímu nílẹ̀ yìí. Aliko Dangote, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀, Halima Dangote, òun mà ló ti sọ̀rọ̀. Ọmọ Dangote obìnrin yìí, Halima Dangote, òun ló ṣe lálàyé fún àwọn oníròyìn wípé bàbá òun ti ṣe Alhaji Aliko Dangote tó jẹ́ alága àgbà àti olùdarí ilé-iṣẹ́ Dangote ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣetán báyìí láti pín dúkìá rẹ̀ sí ọ̀nà mẹ́ta kó sì fi apá kan fún àwọn aláìní, àwọn tí wọ́n nílò rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn odi ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Halima Dangote bó ti ṣe lálàyé fún àwọn oníròyìn sọ wípé ìgbésẹ̀ Aliko Dangote ti ṣe bàbá òun yìí, òun ló jẹ́ ìgbésẹ̀ èyí tí gbogbo àwọn mọ̀lẹ́bí àti àwọn ènìyàn tí wọ́n mọ̀ sí tó fi mọ́ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ láti pín wípé òun ṣetán láti fi dúkìá òun padà sọ́dọ̀ àwọn aláìní tí wọ́n nílò rẹ̀ láwùjọ nígbà tí wọ́n gbé gbogbo dúkìá Dangote tí wọ́n gbé sórí òṣùwọ̀n owó léyìí tó ń lọ bíi $35.1 billion, èyún bílíọ̀nù $15.1 ní gbogbo àpapọ̀ iye òṣùwọ̀n tí Dangote wọ̀n, léyìí tí wọ́n sì ti gé sí mẹ́ta báyìí tí apá kan rẹ̀ ń jẹ́ bílíọ̀nù $11.7, léyìí tó ṣetán láti fi gbogbo dúkìá náà fún gbogbo àwọn aláìní láwùjọ kí ó lè fi ẹ̀rín ìdùnnú sí àwọn ènìyàn ọ̀hún lójú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Halima Dangote tó tẹnu rẹ̀ jáde. Halima Dangote tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń darí igun ẹ̀ka iléeṣẹ́ Dangote kan èyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pè ní Aliko Dangote Foundation, èyí tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn láwùjọ tó ń fi ẹ̀rín ìdùnnú sí àwọn aláìní lójú láwùjọ. Èyí tí Halima Dangote sọ wípé láìpẹ́ láìjìnà gbogbo ètò yóò parí tí àwọn ènìyàn yóò sì bẹ̀rẹ̀ sí ní máa rí ọwọ́ iṣẹ́ ìyanu iléeṣẹ́ náà lára àwọn tó nílò rẹ̀ láwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa ní àǹfààní láti gbọ́ tòun míì ní iléeṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé kò nílé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòyìn. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited